yàn béèrè ẹyọ kan ó sì dáhùn ó sì dìde. oyún bẹ́nu ẹ̀. bẹ́ẹ̀ni. oyún inú ẹ̀ ta lónìí. dáàdì mi. ibi ayé kù sí ẹ ò rí nǹkan dìde. ibi ayé kù sí ẹ ò rí nǹkan. ibi ayé kù sí ẹ ò rí nǹkan. èyí tí ì ṣe tán ẹjọ́ kọ́ ọmọ yẹn ó jókòó ẹjọ́ jókòó ẹjọ́ lọ jókòó ẹjọ́ lọ jókòó. mo lóyún inú ẹ̀ ta lónìí. kí ló sọ ògìdán. ó ní dádì òun. káì. ọmọ ọdún mélòó lọmọ òun yóò sọ fúnra rẹ̀. bóò ni bàbá rẹ̀ ṣe jẹ́ pé bàbá rẹ̀ ló lóyún inú ẹ̀ yóò sọ. ẹ̀wọ̀n bàbá rẹ̀ ṣe kí n bàbá rẹ̀ ṣe yóò sọ. ìkànnù àwọn àgbà agbẹjọ́rò tí gbẹ́nu ẹ̀ sọ̀wọ́n sí fún nílẹ̀ Nàìjíríà lónìí. àwọn agbẹjọ́rò tí wọ́n ti di ibi téèyàn tágbẹjọ́rò ọmọ gbàdúrà kó wọn dé láyé. tí gbẹ́nu ẹ̀ sọ̀wọ́n sí fún táwọn agbẹjọ́rò ń fọlá rẹ̀ tọrọ. ọ̀kan nù wọn ni bàbá ọmọ yìí jẹ́ dírẹ́bà rẹ̀. àtọkùnrin pẹ̀lú obìnrin. ta ló ní ó ní dádì òun. 8 points. ìyanu ètò ẹ bá jẹ jágbó ẹsùn pọ̀ ẹsùn pọ̀. ẹ̀sùn pàápàá. ok súnmọ́ microphone kò tún fẹ̀yìntì. torí ipò tí obìnrin wà la ṣe ní ká kọ́kọ́ gbé yín wá ká sì ti yanjú èyí tó wà ńlẹ̀. kí ló dé tá a parí ọ̀rọ̀ yín lọ́jọ́ Wednesday tó kọjá lọ́jọ́ Friday. ẹ mọ̀ sọ́yẹ́ kí mo láwọn ẹ̀rí tó ṣe sọ tó di pé ẹja parí. ẹ̀rí yẹn wà ń bí. bẹ́ẹ̀. ok àwọn ẹlẹ́rìí ẹ̀dá. àwọn máa dájú wa. dádì ẹ̀ gangan. torí ó sọ pé oògùn mo fi fẹ́ òun. nọ́mbà 1 ni pé oògùn ló fi fẹ́ òun. nọ́mbà 2 ni pé dádì ẹ̀ ló pe òun pé káwọn gbé ọmọ padà sọ́dọ̀ ọlọ́mọ pé ọmọ yẹn sọmọ àwọn. ó yá dìde. ló mọ̀nà kí lọkùnrin ò fẹ́ ọkùnrin ò fẹ́ fojú di ìwọ obìnrin dẹ̀ nìyẹn. àti wájọ pé pọ̀ báwo lẹ́sìn mọ́ta lè ṣe kò ṣe má ní fọkùnrin ìdẹ̀ lóbìnrin. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ o. yes sir ẹ jẹ́ kí ọmọ Nàìjíríà mọ̀ yín àti bẹ́ẹ̀ ṣe jẹ́ sí ọkùnrin tó gbọ́rọ̀ wáyé. èmi ni Adébáyọ̀ Karim bíi bàbá ni torí pé èmi ni àkọ́bí bàbá wa bàbá wa gangan ti kú. o ní ọjà bìkan yìí àbọ̀n tó bímọ lé. àwọn ọmọ ń bẹ ńlẹ̀ o. nǹkan bẹ o nǹkan bẹ àwọn àgbájọ ọ̀hún ẹ̀yin gan ọmọ tí gan yẹ ó jó nǹkan lọ ẹ bá kan tètè. wọ́n sọmọ. ẹ̀yin bàbá obìnrin yìí ní ẹ̀yin lẹ lé òun pé kó wọn gbọ́ ọmọ tó ń lóun gbé wá fún yìí kọ́ lọ gbé fọlọ́mọ pé ìkọlẹ̀ lọ́mọ. dáàdi àwọn kọ́ àwọn kọ́ ok ẹ súnmọ́ kí ni ẹ̀ dẹ́. àwọn kọ́. ok. ẹ sà ṣe rí bọ́rọ̀ ṣe jẹ́ tó bá jẹ́ pé irú ohun tí ń ṣẹlẹ̀ ní ìsìn bá ṣẹlẹ̀ nígbà náà ọ̀rọ̀ ó ti níyanjú. ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ni pé ọmọbìnrin ó wá sọ́dọ̀ àǹtí ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ ní ìjọ Friday ó wá sọ́dọ̀ àǹtí ẹ̀ ni lọ́mọ wa ìfìrí but ọmọ yìí ọ̀dọ̀ tèmi ní ń gbé àǹtí rẹ̀ náà ni òun àti ìyàwó mi ọ̀rẹ́ ni wọ́n so ti yé ń sìn bí ilé kejì sọ́dọ̀ wa ìnílé wọn agboolé kejì sí ilé wa ìní wọn ń gbé so but gbogbo effort wa pé kí wọ́n má fẹ́ra lọ́jà sí pàbó. ẹ̀yin náà fẹ́ wọ́n fẹ́ra. àfẹ́ wọn fẹ́ra pẹ̀lú àwọn àdí ńgbà tí torí dádì wa ń bẹ láyé ń gbogbo ìgbà náà ó tẹ̀lé dé ọ̀dọ̀ dádì ẹ̀. ẹ tẹ̀lé mi lọ o dádì yóò tẹ̀lé mi kò sẹ́ fámìlì kankan tó yọjú o bẹ́ẹ̀ ni ẹ yá àṣẹ rí mi rí wọ́n rí mi tí mo fi bímọ ìgbà tí mo bímọ tó bá mú mi tí mo mú lọ sí ilé wọn ó ní mo tó rí wọn mi ì rí ìyá rẹ̀ rí mi ì rí rí ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù ọjọ́ tó kọ ẹnìkan ní kò tó yín ẹ bá pẹ́ mi ilé ọ̀la mi pẹ́ mi mo rò pé ẹ bẹ̀rù jẹ́ sa mi ì rí ìyá rẹ̀ rí kọ́mọ́ parọ́ ọmọ mi kọ́mọ́ parọ́ ọmọ mi dáadé ní kọ́mọ́ parọ́ ọmọ mi kọ́mọ́ parọ́ kan tí wọ́n ṣe kọ́mọ́ ṣe mọ́ mi mo ti gbọ́ dáadé. sà ṣe rí bọ́rọ̀ ìṣèrí nígbà náà ọmọ wa ò gbọ́rọ̀. ta lẹ ló tẹ̀lé ọmọ yìí lọ sọ́dọ̀ dáadé. bàbá mi. dáadé yóò tẹ̀lé mi lọ. it's alright. bàbá tó bí mi ẹni. bàbá mi kò mọ̀ yín. bàbá mi àti wọ́n sì jọ sọ̀rọ̀ ṣùgbọ́n nítorí nǹkan kankan ṣẹ́rí nígbà náà ìfẹ́ rúbọ àwọn méjèèjì lójú débi pé kò sí ní tẹ́ ẹ lè bá ọmọ yìí sọ o àfi tọ́ba tó rí tolú o. ẹ kò rí mi o mi mú lọ o. màá bẹ̀ ṣá màá bẹ̀ kí ló ṣẹlẹ̀. dáàdi ẹ jẹ́ kí ẹ yọ no discipline náà kí ló ṣẹlẹ̀ ìwọ nìkan ló ní bí ni. kò sí ibi tí ọmọbìnrin yìí bá ń lọ ibẹ̀ lẹ́ẹ̀ ti rí àfíìsì. ẹ ṣe. ẹ sọ ara yín o.
ìbéèrè tí wọ́n béèrè tó àwọn kọ́ ni wọn ò láṣẹ àti bí ń béèrè èmi ni mò ń bí ń béèrè. ó gbé ní ọ̀dọ̀ àǹtí rẹ̀ yìí ni wọ́n fi ríra ó lọ gbé ní bóyá olómi ó gbé ní sẹ́ẹ̀dì ọjọ́ níbi tí bàbá wọn kọ́lé sí ìyẹn ní Ìbàdàn bíi sọtí yẹn sìn gbogbo bí tó bá ti lọ ẹni máa tẹ̀lé tó fi jẹ́ pé kọ̀kọ́sẹ́ nígbà náà. ọmọ tí. bẹ́ẹ̀ ni ibi tọ́mọbìnrin ìbá lọ ní lọ o nígbà tí jù wá wọ̀ ọ́ sọtí yẹ bàbá wa ní pé ọ̀dà náà nítorí fa kí bàbá méjèèjì ọjọ́ sọ̀rọ̀ nù o pé ọ̀dà ẹ kúkú jẹ́ kí ẹ yọ̀ǹda ọmọ yìí káwọn ò fi síbi iṣẹ́ kíkọ́ kí ọmọ tiwa náà lè nígbà jẹ́ pé ibi àwọn méjèèjì wọn ò kúkú gbọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n ìgbà tó yún sì ti wà ń bẹ̀ ó dé stage tó yà sọ pé wọ́n rí gbèlé kan fún nǹkan kan ní ṣọ́ọ̀ṣì bàbá ti tèmi àáfàá ni ẹlẹ́yà sì ni ìyá àfíìsì rèé ẹlẹ́yà ni wọ́n. ẹlẹ́yà ni wọ́n ń láti sọ yìí pé ẹni bímọ ọ̀ràn nìyẹn pọ̀n wọ́n ní ọmọ ìyàwó ọmọ rẹ̀ ṣọ́ọ̀ṣì ní kínní àìsí fẹ́mọ ọlọ́mọ láìsọ̀rọ̀ olóró ọ̀yà tẹ̀lé lọ ẹlẹ́yà for that matter ó ń lọ sùn ní ṣọ́ọ̀ṣì. ẹlẹ́yà ṣọ́ọ̀ṣì bo ni. ẹ wá mi wá ẹ fi gbogbo òun sílẹ̀ sẹ́rí ní tí a ń bẹ̀rẹ̀ ní ẹja wọ̀ dáhùn ṣé wàá rí gbogbo tí a ń wí ó sì ń dá sọ ti ń sìn nígbà tó wá bímọ nígbà tí ó bímọ ó ti wà lọ́dọ̀ wa o nígbà ó bímọ ní hospital Àgbẹ̀gbọ̀n that particular day tí àwọn family rẹ̀ náà sáwà kí ní hospital ọmọbìnrin níbi tó nífẹ̀ẹ́ àfíìsì dé jù wọ̀ ó ń pe àwọn fámìlì rẹ̀ ní gbọ́mọgbọ́mọ wọ́n mọ̀ jẹ́ kọ́mọ òun ó dé wọ́n mọ̀ jọmọ òun kó gbé ọmọ òun o ìyún àwọn fámìlì rẹ̀ nígbà tá a sì ti wá bímọ tá a sọmọ lóòkọ ní dáàdi mi fi sọ pé fine ó ti dáa báyìí ọlọ́run ti sẹ̀mí ní ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá lọ ọmọ òòjọ́ ò ṣeé gbàlẹ̀ ara ẹ̀ bí tí wọ́n dá wa ní sani sílẹ̀ nù ọmọ òòjọ́ ò ṣeé gbàlẹ̀ dáàdi mi gbà pé tó bá fẹ́ máa gbọ́mọ lọ kọ́ máa gbọ́mọ lọ ńgbà ọba yá èmi wá lọ bá dádì rẹ̀ ní Ọ̀yọ́ tàbá dé Láńṣebẹ̀ yes mo lọ síbẹ̀ lẹ́ẹ̀kẹ́ni bàbá yarí máa ń lọ mo lọ bẹ̀ lẹ́ẹ̀kẹ́ni. ó ti tó ọdún mélòó tó kù ní kẹ́tọ́ lọ. táìmù ẹ bíi oṣù mẹ́ta ẹni àkọ́kọ́ lílọ bàbá méjèèjì sì ń bẹ láyé gbogbo ìgbà náà. kílẹ̀ lọ sí. ẹ ṣe pé bóyá tí a bá mọ everything owó ni o nǹkan kan o nípa bí ọmọ ó ṣe máa jẹun tàbí nǹkan kan pé bóyá a máa wá fún wọn ní. tó jẹ́ responsibilities ní lórí ọmọ. lórí ọmọ níta tẹ́mi bá lọ nù. ẹbí yín ò rí Tolú bí ìyàwó but ẹ ṣetán láti gba ọmọ. bẹ́ẹ̀ni. ok ìgbà tí ó ti wá padà sọ́dọ̀ wọn ẹ sì fẹ́ máa take responsibility lórí ọmọ. yes bẹ́ẹ̀ni. ok a sì yún báwo. bàbá yarí. bàbá lọ́hùn wọn yarí pé kò sí ní tọ́jọ́ ẹ dákun nǹkan kan wá àwálé ngbà tó di oṣù mẹ́fà lẹ́yìn ìgbà yẹn a tún lọ èmi àti ẹ̀ náà la lọ nígbà tá a lọ àti ẹ̀ lọ ọ̀kan tó ṣe pé wọ́n ń ṣe convention church kan ní ìlú yẹn lọ́dún yẹn ní ìlú ti jẹ́ no Láńṣebẹ̀ kọ́ ni wọ́n ti wá ṣe convention yẹn Ìlọ́ra a wá síbẹ̀ ní church yẹn God so kind àrí bàbá ńlá ti yarí pé àníṣẹ́ ọ̀rẹ́ bàbá kan wá ṣe làákà ìpè wá ó ti gbọ́ mọ́ títí ẹ̀ díẹ̀ náà mọ̀ ọkàn ṣe wàhálà tí ò ìyẹn bá ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ebi ẹ fẹ́ máa ṣe nǹkan lórí ọmọ ní bàbá ní àníṣẹ́ bí mo kú ẹ̀ní jẹ́ kí torí pé olóògùn lọ́mọ yìí chronic ẹ̀ lè gbàgbé chronic muslim ni wọ́n èyí sì lè jọ́ mọ́ àmì torí òun ni last born wọ́n sì sọ pé gbogbo àwọn sísítà rẹ̀ ìyún ọ̀rọ̀ tẹ́mi àti bàbá jọ sọnù o kì í tún ṣe bàbá àti wa mọ́ bàbá ti rán èmi wọ́n sì ń bẹ láyé gbogbo gbà náà bàbá lóun ò lè jẹ́ kí pé tí a bẹ ríra wọn and it's true tí a bá ríra wọn ní ìsìn nígbà náà ẹni ò lè sọ́ọ̀sì wọ́n connect ara wọn débi pé ẹni mọ bí wọ́n ṣe wọ́n ti ṣéǹjì okọ̀ ara wọn gan ó ti di ti Tolú làwọn mọ̀ ó ti di mùtíyá so gbogbo nǹkan wọ̀nyí dádì mi sì wà á fà pé kí wọ́n mọ̀ fẹ́ra kọ́mọ yìí ó lè gbọ́ nǹkan àwí it's true but káwá ṣe responsibility lórí ọmọ wọn fà ní orí ọ̀fẹ́ tàfi ń bá àwọn lọ òjò pò pé tọ́ba tiẹ̀ tínú wọn bá rọ̀ ọwọ́ adé stage nígbà tá a tún wá ń pààrà tá à ń pààrà ẹni ọjọ́ àkọ́bí dádì wọn ọkùnrin wọn pè náà ní sílẹ̀ ọ sọ pé ibi abalẹ̀ yanjú ẹ̀ sí ẹni pé lórí ọ̀rọ̀ yìí òun ti kàdánwò lórí rẹ̀
pé tí property ọ̀hún bàjẹ́ nǹkan kan nítorí pé information tàbí àṣẹ tí bàbá ti pa orí rẹ̀ ni màmá wà so ti ń sìn wíwà lórí rẹ̀ yẹn torí ẹ̀gbọ́n yẹn ti ń fẹ́ tó pé bóyá kó bá ní bá wọn sọ̀rọ̀ nǹkan kan wíwọ́ pò pé bí a bá gba ọmọ o ṣọ́ọ̀ṣì tá a ti wá ṣèdúpẹ́ torí a ní church ní ọjọ́ yẹn èmi lọ kódà ẹ̀ẹ̀kan mo sì bọ́n ìyàwó rẹ̀ ní owó tá a fi sọ̀rọ̀ òjò pò pé ńgbà nù màmá bá rọ̀ so ti ń sìn àfi bó ṣe á di ti ẹnu ọjọ́ mẹ́ta ìta wa lọ tí wọ́n á ní àlọ́mọ kankan kéèsì yẹn wá elójé orú èmi lójú pé ẹni agbára èèyàn mẹ́wàá ọ̀ka agbára àjọba ká so ti ń sìn àwọn tí ọba ní àdámọ̀ nǹkan kan orí rẹ̀ ni màmá wà so ti ń sìn wíwà lórí rẹ̀ yẹn torí ẹ̀gbọ́n yẹn ti ń fẹ́ tó pé bóyá kó bá ní bá wọn sọ̀rọ̀ nǹkan kan wíwọ́ pò pé bí a bá gba ọmọ o ṣọ́ọ̀ṣì tá a ti wá ṣèdúpẹ́ torí a ní church ní ọjọ́ yẹn èmi lọ kódà ẹ̀ẹ̀kan mo sì bọ́n ìyàwó rẹ̀ ní owó tá a fi sọ̀rọ̀ òjò pòpè ńgbà nù màmá bá rọ̀ so ti ń sìn àfi bó ṣe á di ti ẹnu ọjọ́ mẹ́ta ìta wa lọ tí wọ́n á ní àlọ́mọ kankan kéèsì yẹn wá elójé orú èmi lójú pé ẹni agbára èèyàn mẹ́wàá ọ̀ka agbára àjọba ká so ti ń sìn àwọn tí ọba ní ṣàlàyé rẹ̀ ṣùgbọ́n ọmọ tá a ní abá àti ẹ̀fẹ́ ṣe DNA test àdámọ̀ nǹkan kan nígbà tá a wá dé sánísílé tí wọ́n ń béèrè nígbà tí ó mú ẹnìkan wá níbi ẹ̀ẹ̀kẹta àbí nǹkan tá a ti ń sọ̀rọ̀ ẹni yẹn ní òun lọ́kọ ẹ̀ nǹkan kan òun wá tí wọ́n sí fírì ìyẹn ní sánísílé pé òun ṣetán láti fi owó sílẹ̀ torí ní tí a sọ ni pé àjọ pín owó yẹn san èmi wá ní sà ẹ fún wa ní gbèdéke ìgbà báyìí owó ẹnìkíní kejì gbọ́dọ̀ ṣe kíni o gbọ́dọ̀ pé ó gbọ́dọ̀ ready òun kàn dáhùn ni pé kò need òun gángan ti fẹ́ ṣe DNA test ọmọ yẹn tẹ́lẹ̀. yes pé òun á san owó àyà ń fẹ́ gígùn bọ́ba ti rí bẹ́ẹ̀ ọjọ́ tó dá ṣe pé kò yẹ ká mọ̀ wá nígbà jẹ́ pé òun nìkan ò lè dá a ṣe ọjọ́ tí a fi sí àwa máa yóò yọjú ńjọ́ náà kí ló dé nǹkan kan wẹ́ ọmọ ń kọ́ wọn ni òun á mọ̀ ọmọ wa yẹn kankan pé condition kan ní ojú òun ò lè wá that particular day ọ̀dà ọjọ́ wo ni ọjọ́ tó wá dá yẹn gan-an àwa lọ ọwọ́ ní ṣé a ti sanwó àdéhùn wa kọ́ òun tó bá jẹ́ ti sísanwó ni àti sanwó yẹn ṣe problem but kì í tí ì sí nílẹ̀ for now ìgbà wo ni kíní àti pé ọmọ ó ní the interrogation before kó tó di torí eléyà àtẹlé wọ́n ti tún lọ síbẹ̀ bí ẹ̀ẹ̀mélòó kan kó tó di pé ọ̀rọ̀ ìtì ẹ̀wà wáyé táwọn rí ọmọ kan lọ́rùn kankan tó jẹ́ pé àwọn ará àdúgbò lọ́yọ̀ọ́ ìyẹn ní láǹsíbẹ̀ yẹn wọ́n bá wọn dá sí i èmi ò kúkú dà mọ́ torí láti bébì lèmi ti rí ọmọ kan yìí ṣùgbọ́n tíjọba bá ní dá sí i ọ̀rọ̀ yóò lè níyànjú ó ṣeé ṣe bóyá kì í sóhun lọ́lọ́mọ ó ṣeé ṣe bóyá ọkùnrin tẹ̀ náà kọ́ ló ní ọmọ ká má bàa gba ọmọ àlè but àwọn interrogation tẹ́mi fẹ́ ò ní pé láti confam ẹ̀ tí bí ìbá ti confam ẹ̀ pé ọmọ yìí ní so ti yẹn sìn ká lọ sí DNA test tá a bá ti ṣe DNA test bí ìbá ṣàwálà ní làálàáfíà ṣe bá lè jára sẹ́mi but chronic muslim tí a sọ ń jọ náà báwọn ò lè torí tí a bá tiẹ̀ lè gan ni ara wọn ẹni ò lè sóòsì wọn lọ bára wọn ṣe. ìṣòro àti bàbá but pẹ̀lú kán ríra wọn kán dẹ̀ mọ́ra wọn kán máa lẹ̀ mọ́ra wọn yìí náà ẹni ló fi fẹ̀sùn kan àfíìsì pé ó sóògùn sóòrùn ìyá yìí dẹ̀ sọ pé ńgbà táwọn àtàfíìsì ti close dáadáa làfíìsì ti sọ àwọn tó ní tó ń lè ṣe tó fi jẹ́ pé tipẹ́tipẹ́ ti rán ni tó ń bá ṣe sóbìnrin wọn kò sóbìnrin náà kọ́ mọ̀ jẹ́ pé làfíìsì ṣe sọmọ yìí. sẹ́rí ẹnu rẹ̀ ló pọ̀ ẹ pé dì í tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àfíìsì ló ṣe nǹkan sí i sọ́nà náà ṣe nǹkan sáfíìsì tó fi jẹ́ pé àṣẹ̀ṣẹ̀ mo lọ kọ́ sẹ́ńbò mi ni alihamudulilayi mo sọ níjọ́ náà torí fáàmà bì ní mọ́tì rọ̀bíkà ilé ara rẹ̀ lọ́wọ́ àníṣe ṣé èmi ní mọ̀ fún lówó oúnjẹ lọ láéláé nígbà tí ọba kọsẹ́ so ti ń sìn kò síbi tí ó lè gbúrò pé ìní tolúwa ibẹ̀ ní lọ àìjọ ríra wọn mọ́ gbígbàdúrà lọ́jẹ́. bẹ́ẹ̀ sọ ni pé bí Tolú ṣe ń ṣe làfíìsì náà ń ṣe. bẹ́ẹ̀ni ṣé kò rí bẹ́ẹ̀ ló ń pe àwọn òbí rẹ̀ ní gbọmọgbọmọ ìyẹn ní hospital. it's alright it's alright bàbá yìí dìde. ẹ má bàbá.
ẹ kálẹ́ ma. ẹ kálẹ́ sàn. Yes ma. Mo ti ṣe investigation ṣẹ́tẹ̀ fún mi o. ẹ ṣe sàn. Torí pé ẹ fẹ̀sùn kàn wá lọ́jọ́ yẹn mo dẹ̀ appreciate ẹ gan. Ó pé ju kẹ́ ẹ fi sínú kẹ́ ẹ má sọ̀rọ̀. Nínú private investigation tí mo ṣe ìkan nínú àwọn ọmọ wa ó takò yín ní ọjọ́ tẹ́ ẹ wá ṣùgbọ́n kò fèsì yín. Ó ní ó pe àfíìsì sẹ́yìn tí wọ́n jọ ń sọ̀rọ̀. Ọmọ yẹn la fi fóònù nọ́mbà rẹ̀ síta tá a bá pè pé ẹ mọ̀ pé Oríyọmí Hamzat nọ́mbà rẹ̀ la máa ń fi ta lórí program tó ní 6 nínú yẹn nọ́mbà ọ́fíìsì ọwọ́ ẹ̀ ló wà iṣẹ́ tó ń gbà bí ni pé kó máa gbé nọ́mbà. Now òun ló wá sọ pé nítorí òun pe àfíìsì ni pé àwọn kan tí wọ́n wà ní eré abitẹ́ ń gbé ni wọ́n pe òun sí orí fóònù òun tí wọ́n sọ wípé ọmọ tẹ́ ẹ mú wá yẹn kì í ṣe ọmọ tí àfíìsì ń claim pé tá àfíìsì bá claim ẹ̀ pé tá a bá ṣe DNA test fọmọ yẹn o yóò sọ pé àfíìsì kọ́ ló ní ni o pé káfíìsì di yarí wọ́n á ní kí ló ń bá àfíìsì sọ wá ní òun bí àfíìsì pé sọ dá ọmọ tí ẹ̀yẹn gbọ̀n gangan àfíìsì wá ní ó kọ́kọ́ sọ pé tóun bá rí òun ọ̀dà mọ̀ ṣùgbọ́n gbà tó yà òun ò dánmọ yẹn mọ̀ dúdúdúdú ó ti lọ ti pẹ́ pé nǹkan tóun sọ nìyẹn wọ́n á bí pé sọ́mọ àfíìsì rí ó lóun ò rí rí àwọn ò pàdé rí rárá pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn but síbẹ̀ náà ó ṣe dáadáa ẹ má bínú irú tó sọ yẹn kí ló dé tí ò sọ ní open space níbi tẹ́yìn náà wà tí ẹ jọ gbọ́ ohun tó sọ ọ̀rọ̀ tó sọ sáfíìsì yẹn lóòótọ́ lè sọ ohun àtàfíìsì dọ̀rẹ́ ó lè sọ pé ó lè sọ di kí wọ́n jọ mọ́ múra wọn káàkiri tírù yẹn bá dẹ̀ ti ṣẹlẹ̀ tí ò sí gbàgbọ́ mọ́ nínú kódà kó jẹ́ ilé ẹjọ́ èèyàn rí i pé adájọ́ yìí ó ti sún mẹ́nìkan jù nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ èèyàn lè sọ pé àwọn ò ní gbàgbọ́ mọ́ nínú adájọ́ yẹn so èyí tẹ́mi fẹ́ fi dání lójú ni pé àfàìmọ́nirí múni bánisọ̀tá ní iléeṣẹ́ rédíò Àgídìgbò a kì í ń ṣe iléeṣẹ́ ọlọ́pàá a kì í ṣe pé ẹni tó wá report nígbà tá a bá ti ṣe àwa gan a ti dalẹ̀ ní tá a fi ń ṣiṣẹ́ torí pé tá a bá ti kúrò lórí òdodo tá a wo ìfẹ́ tá a ní sí èèyàn kan tá a wá fi ṣerú nǹkan báwọn gbogbo àwọn tó ń gbọ́ wa kò sẹ́ni tá a gbọ́n tó gbogbo yín lẹ́gbọ́n jù wá lọ bẹ́ẹ̀ ṣe wà olólùfẹ́ wa ní kọ́rọ̀ ìtó kàn yín báwọn ṣe ń gbọ́ wa lẹ́yìn náà ń gbọ́ wa ok bẹ́ẹ̀ yọ̀bá wa gbọ́ wa àwọn tó nífẹ̀ẹ́ yín táwọn ń gbọ́ wa ń kọ́ sákàdọ̀tà tiwọn ni torí pa fẹ́ yanjú ọ̀rọ̀ ẹnìkan so mo bẹ̀ yín torí tọ́lọ́run ẹ má bínú that was ntí mo bá bọ̀ nínú ntí mo mú nìyẹn tó bá jẹ́ pé ó kù nǹkan kan bẹ̀ tó ṣe ó kù náà ó kọ́ lọ́hùn tó bá jẹ́ pé ó kù nǹkan kan bẹ̀ ó gbowó ni ó kù ó kọ́ lọ́hùn so ẹ dákun ẹ já lọ síbi kò yẹ ká pẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ mọ́ rárá rísì ni pé Tolú ní òun mọ̀ gbọ́ràn o òun ò ṣe kíní kan tó ń o fine a mọ̀ gbọ́ràn ṣùgbọ́n ìgbàgbọ́ yín ni pé nígbà tí àfíìsì ṣe nǹkan sí kò gbọ́ràn sí yín lẹ́nu mọ́. Tolú ń gbọ́ràn ó ń gbọ́ràn di àárọ̀ yìí. no I disagree. tó bá jẹ́ pé ó ń gbọ́ràn nígbà tẹ́ lọ kíkò ní pé kán má jẹ́ kẹ́ ẹ débi ọmọ nígbà sọ ni pé kì í ṣe pé òun ni pẹ̀lú gbàgbọ́ tí yín ni o pé nǹkan tí wọ́n ṣe sí ní òjò kó gbọ́ràn inú òjò gbọ́ràn gbà yẹn tó fi deny ẹ̀yin èèyàn rẹ̀ ṣe é gbà bẹ́ẹ̀ because ẹ ní kó fẹ́ àfíìsì náà kí ló wà lọ́bẹ̀ ṣé bẹ́ẹ̀ yín náà lọ́mú kí ló ṣọ̀ tẹ̀lé yín so ǹjẹ́ àwa ti fi lórí pé bóyá o oògùn náà ṣe sí o tó fi ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n tọ́hàn gbangba ni pé àtàfíìsì o àti Tolú ní àkókò yẹn o òbí àwọn méjèèjì ló ń complain. Yes sir. káwa ṣe pápápá ṣé ẹ̀yin náà gbà pé àfíìsì kọ́ ló lọ́mọ yẹn. níwájú Ọlọ́run ọba àti ènìyàn ìgbà tí àwọn méjèèjì ń bára wọn sùn kò sẹ́ni tó mọ̀ ìgbà tó ń fẹ́ ọkọ ti bí kò sẹ́ni tó mọ̀ pọ́ìntì tèmi nìyẹn mi lè sọ pé àfíìsì ló lọ́mọ mi ìdẹ̀ lè sọ pé òun kọ́ ló lọ́mọ mi ìdẹ̀ lè sọ pé ọkọ tán ló lọ́mọ mi ìdẹ̀ lè sọ pé òun kọ́ ló lọ́mọ torí nígbà tán bára wọn jọ lájọṣepọ̀ mi mọ̀ ìtọ́lọ̀ ń ṣe àmì sí kò sẹ́ni tó mọ̀. náà bí tí mo fẹ́ lọ nìyí ẹ̀yin láti ṣọ́ra gan ẹ̀yin gangan ìyàwó yín dà. ó ti ṣàìsí ọ̀rẹ́ mi. kábíyèsí Ọlọ́run pẹ̀lú bí ìyàwó wọn ti ṣàìsí hùn ìfẹ́ káàrin èèyàn àti wọn bàjẹ́. kò lè bàjẹ́ àárín èmi àti bàbá alájà gan bàjẹ́ torí à ń pàdé torí ọ̀rọ̀ yìí ò lè dàrin kò lè dàrin èmi àti wọn lọ ṣe rí mo tún sì ní ọ̀rẹ́ tó jẹ́ nkí àwọn tó jẹ́ pé tó bá ń ṣe iléyá mi ì lè má lọ síbẹ̀ iléyá ọdún yìí nìkan ni mi lọ. nǹkan yóò ní bàjẹ́ ẹ nífẹ̀ẹ́ ruyin sọ yẹn. àmì alájẹ but mo fẹ́ clear nǹkan kan ṣe mọ̀ pé ó sọ wípé 3 years mi kì í fẹ́ kéèyàn borúkọ mi jẹun ní tí bàbá alájẹ ò bá ṣe mi ní parọ́ mọ́ wọn pọ́n ṣe láìfù tèmi nìyẹn torí inú mi le ara mi dẹ̀ máa ń kọ̀wọ̀ sí èmi fi kí n parọ́ ṣòtìyẹn ó ní mo gba owó ní ọwọ́ òun fún birthday mo pe òun lẹ́yìn tèmi àti òkè jọ ń dúró ṣẹ́rí kákan gé ọ̀rọ̀ yẹn mi fẹ́ ká pẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ mo dẹ̀ mọ̀ọ́mọ̀ fẹ́ fínú fídọ̀ fún yíyanjú ní alájí tí mi bá ní fún yíyanjú gbogbo rọ́ọ̀tì bàbá mi rí àmọ́ pa màá ní ká mọ̀ já wọn but a kàn mọ̀ fa ọ̀rọ̀ gùn torí wípé nínú ọ̀rọ̀ wọn òótọ́ wà níbẹ̀ o irọ́ wà níbẹ̀ ṣòtìyẹn ìtí òótọ́ fi wà níbẹ̀ dádì mi ti kú
mi ì dẹ̀ lè defend dáàdì mi lè defend òkú láíláí. bàbá tiwọn náà sì ti kú. bàbá tiwọn náà sì ti kú wọ́n ti jọ ń ríra wọn lọ́n but àwa tá a jí ara ayé Alhaji ẹ má jẹ́ ká pẹ́ lórí kéèsì kákan rọra ṣọ́ọ̀tì ẹ̀ tí èèyàn bá ní oyún ká léèyàn bá ní oyún ní January nínú oṣù January tí ó bá bí ọmọ ṣé nu ọdún yẹn náà ní ó bímọ ní oṣù kẹsàn-án ṣé ẹ mú pọ́ìntì mi tí èèyàn bá wá lóyún ní oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin ṣé mo kò bọ́ sí another year kò tó bímọ ọdún mélòó lọmọ ìlú nílé wọn tó fi bímọ point one èmi ò lọ sí school omi ìkàwé kankan but mo ní point but ká má pẹ̀ lórí ètò ra àmọ́ kókó ibi tá à ń lọ ṣó ti yé yín point two ni pé ṣé nígbà tí ọmọ ìkó tó lóyún fún wọn ni wọ́n lọ tọrọ rẹ̀ nílé bàbá rẹ̀ ni wọ́n dínà pé àwọn lè fi fún muslim àbígbà tó lóyún tán ẹlẹ́ẹ̀kẹta gbogbo ọ̀rọ̀ ló ní ẹ̀rí o but ká má kàn pẹ̀ ní orí ẹ̀ torí àwọn tó bá ń text message kí wọ́n lè mọ ibi tí wọ́n á máa dá ẹjọ́ sí ní gbogbo ilé tí mò ń sọ yìí ṣó ti yé yín Alhaji toró ní iye ọdún tí mọ̀ èmi lò ní orí òkè ó dẹ̀ ní ìdí tí àwọn méjèèjì tí dáàdì mi fi wà ní Ìbàdàn tí dáàdì mi fi wà lọ́yọ̀ ó ní iye ọdún yẹn sí àárín ara wọn torí tí n bá ní kí n máa bàbá Alhaji àbọ̀ṣe wà yìí tí n bá ní pé kájọ máa change ọ̀rọ̀ ká máa bí ara wa wípé ọdún mélòó oṣù mélòó lẹ tó ṣẹ̀ṣẹ̀ lọ ẹ máa gẹ́tì pé irọ́ ni wọ́n pa bọ́tà nídìí. gẹ́gẹ́ láago 9 alẹ́. ọ̀rọ̀ eléyìí ilé ẹjọ́ kọ̀kọ̀kọ̀ tí ń bẹ lápẹtẹ kálẹ̀ o bẹ́líìfù ń lọ fúyàwó òǹwé lé pé gbà ọkọ rẹ̀ pè é lẹ́jọ́ o nígbà tí ìyàwó dé ilé ẹjọ́ bẹ́líìfù náà ní tún sọ̀rọ̀ pé ńgbà ọ̀wọ́ lọ fẹ́ pọkọ rẹ̀ ọkọ rẹ̀ kókó òǹlé fún ọ ọkọ rẹ̀ ti kọ́ ọ mọ́ pàdánù lóyún ẹ̀ mọ́ wá gbowó tó ìkẹ́rù rẹ̀ that's ilé ẹjọ́ kọ̀kọ̀kọ̀ lápẹtẹ ẹ̀kú àlejò ó yẹ ká ráìtì àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdájọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n bá wà nǹkan sí lórí ọ̀rọ̀ ilé ẹjọ́ kọ̀kọ̀kọ̀ lápẹtẹ bẹ́lífù tó múwèé lọ bóbìnrin ń lé òun náà ṣúgà ti jà bóyá wọ́n wà short staff bóyá wọ́n wà short staff yes mo ń gbọ́ yín mà so ẹ ti fún wa níbi ìdí mẹ́ta ọ ẹ ní ká mọ̀ lọ ọbẹ̀ ṣó ti yé yín a sì tún lè lọ síbẹ̀ torí tí mi fi nífẹ̀ẹ́ pé ká lọ síbẹ̀ ni pé bá a wí látòní di ọ̀túnla orí pọ́ìntì kan náà lọ́rọ́ padà láǹdì sí ṣó ti yé yín Alhaji ọ̀tẹ̀ mi mo fi ijọ́ tí ó pè mí nìkan nù sáré mo fi ṣẹ̀rí sí pé gbogbo ohun tí mo sọ lónìí kò sí irọ́ kankan níbẹ̀ ṣe wá rí bàbá Mariam náà ọ̀rọ̀ yóò lè mú kémi àti wọn dọ̀tà òun kálukú ti pín ìyá torí ọ̀rọ̀ ọdún 14 sẹ́yìn àtọmọ òòjọ́ òun là ń sọ yìí ọmọ ọjọ́ 9 àti ọmọ ọdún 14 kò sí nǹkan tán fẹ́ fi defend ara wọn gbogbo ilé tí wọ́n ń sọ yẹn máa proof wọn máa dẹ̀ fi ẹ̀rí tì àmọ́ ká rọra dákẹ́ ń bẹ̀ àmọ́ kú àwọn náà kú jọ tí ó kà wọn nìkan nù sáré téèyàn bá jẹ́rìí èké iṣẹ́ máa ń fọ̀n lẹ́yìn ikú gbogbo tá à ń sọ àrùn atẹ́gùn iṣẹ́ ni yóò generate lógún ọdún after 30 years after 50 years ó kú àwọn ó kú wọn ó kú ẹlẹ́dàá wọn ó kú wọn kú dájọ́ lọ ó sì kú èmi náà ó kú mi kú dájọ́ lọ gbogbo ibi tẹ́ bá fẹ́ dájọ́ sí orí díẹ̀ náà ni ó dalẹ̀. mo fẹ́ kí torí ọmọ iná Alhaji ṣe mọ̀ pé ilé ọkọ ló wà wọ́n dìvẹ́ndì dáàdi Alhaja wọ́n dìvẹ́ndì àfíìsì ní ṣáléńṣílẹ̀ àfíìsì gan lérí sí mi kò sọ fún mi pé mo gbà lójúlẹ̀ mẹ́ta ó sọ fún mi ní ṣáléńṣílẹ̀ wípé wọ́n gbé mi wá bẹ̀ òun mo gbà lójú lẹ́ẹ̀mẹ́ta alákọ̀ọ́kọ́ tó súnmọ́ mi tó ń nà ká sí mi báyìí pé èmi ò rí i pé wọ́n gbé mi wá bẹ̀ òun ni mo fún un nígbàjú ó tún repeat lẹ́lẹ́kejì mo tún fún un nígbàjú ó tún wá sọ mi pé tán bá bí mi dáa kí n tún gbà òun súnmọ́ mi tí wọ́n bá bí ọ̀dà kò tiẹ̀ súnmọ́ mi mo fẹ́ kan súnmọ́ fúnra mi mo tún fún un bàbá Alhaja dé ó sọ fún wọn lè bí mi torí àwọn gan ọmọ tí wọ́n pọ̀n ẹ má jẹ́ ká tanra wa jẹ bọ̀tá ara alẹ́ ẹni èèyàn ò lè sọnù. bẹ́ẹ̀ ṣe gba lẹ́kẹ̀jì lẹ́kẹ̀ta ṣé kò attempt láti gbà yín sá. ó sún sẹ́yìn ó sọ mi pé tí n bá tún òun gbà òun ó gbà mí Ọlọ́run sì kẹ́ kò sì gbà mí. lẹ́lẹ̀kẹta náà kò gbà yín. kò gbà mí ó sa wọ́n mú àwọn bọ́ọ̀yì àwọn tó wà níbẹ̀ wọ́n wá fà kó wájú mi wọ́n dẹ̀ bẹ̀ mí ẹlẹ́ẹ̀kìn. ṣé wá rí bàbá Mariam náà ní ọjọ́ ìtòrí ọmọ yìí náà ni mo parọ́ mọ́ torí wọ́n yorí fóònù ẹ̀ wò lòun ò yá mi ṣó ti yé yín bàbá Mariam náà ya fọ́tò mo rí wọn mo kàn ṣe bí ìgbà pé mi rí wọn nítorí nǹkan téyàn ò bá fẹ́ kó bàjẹ́ kì í ṣe tìjà lábáwá èmi àti wọn pẹ̀tù síjà lábáwá àwọn gan ò lè proof wípé ó tòsí ẹ̀ wọn ò dẹ̀ lè proof pé kò tòsí ẹ̀ torí kò sẹ́ni kankan bí ọjọ́ òkùnkùn ni ṣó ti yé yín mi ìsọjú bẹ́yẹn lọ. ok ká lè mọ̀ bá pẹ́ nítorí àwọn ètò ní ìta tó fẹ́ ṣe mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín torí tọ́lọ́run kò yẹ kí a gbọ́rọ̀ ìdórí rédíò nǹkan tó jọ wá ni pé ẹ̀yin lẹ kọ́ bá pò báyìí tẹ́ fẹ́ yọ ẹyẹ jáde o ẹ wá bí wọ́n léèrè pé òkú lẹ́yẹ yìí ni àbáyé tí wọ́n bá sọ pé ààyè ni ẹ lè fún ẹyẹ lọ́rùn pa o tí wọ́n bá sọ pé òkú ni ẹ sì ọwọ́ báyìí ẹyẹ ó fò wọ́n ti kó òkú àsìkò tí wọ́n ń béèrè ọmọ yìí ti jìnnà wọ́n àráyè rọmọ láàrin oṣù mẹ́ta tí wọ́n lọ
ọmọ pọ́dún 3 wọn ò jà sọ́mọ, ọmọ pọ́dún 5 wọn ò jà sọ́mọ, ọmọ pọ́dún 10 wọn ò jà sọ́mọ, ọmọ pọ́dún 14 ṣé ọmọ òun náà ní ìṣe ò ti dàjèjì wọn. káti ẹ̀ sọ pé ẹ pìrìsẹ́ǹtì ọmọ gangan o wọ́n ṣe DNA test o wọ́n lòun lónìí o ṣé ọmọ gun ò ti dàjèjì nínú ilé bàbá ẹ̀. kí ló dé tó pẹ́ tó yẹn? kí ló dé tí wọn ọ̀dọ́ mọ tí wọ́n láwọn fẹ́ ṣe DNA test fún kí ló dé tí wọn ọ̀dá mọ̀? ṣé bí wọ́n ṣe ń jà tó yìí ni wọ́n sì nífẹ̀ẹ́ ọmọ tó bẹ́ẹ̀ lóòótọ́ ni wọn wà kó tó dò ní. kọjá pé ìjà yìí àkọ́kọ́ lọ látẹ̀bẹ̀rẹ̀ kò bẹ̀rẹ̀ náà nísìnyí ó tó gbà wo 7 years tó yẹ pé 7 years sísì gan wọn ọ̀rọ̀ ọmọ ni ló ti yanjú díẹ̀ kó tó di sìn ó sì ṣe kí wọ́n sì rojú ẹ̀ níbẹ̀ díẹ̀ but 14 years ọmọ gan ti ń lọ sípò kó decide pé no ẹsẹ̀ náà bàbá mi mo ti gbọ́ but just let them be. ọkọ̀ ọdún 4 péré tí ó pé 18 years tí ò ní ṣe é jà sí mọ́. bàbá ó ti pẹ́ jù, àfíìsì ó ti pẹ́ jù ni ẹ fi ń sọ pé àbọ̀ ọdún 4 dàkẹ́ pọ́nmọ́ ẹni. bẹ́ẹ̀ni sà. 14 years ó ti pẹ́ jù but ọwọ́ yín la wà. lọ́nà wo. lọ́nà ìbẹ̀rù ọlọ́run lọ́nà ìbẹ̀rù ọlọ́run kó pọ̀ ọmọ yẹn mọ́ dàrú lọ́nà kò sí tójú bá ń lọ o ṣẹ́rí tẹ́ bá mú ọmọ wa tí èso ọmọ yẹn tá a bẹ̀rẹ̀ wàhálà tá a ń pè ókè ẹ dá yìí padà ókè ẹ já sí báyìí gbogbo ọgbọ́n tá a bá lè dá a lè padà gẹ́ẹ̀tì ẹ̀ lóòótọ́ o ṣùgbọ́n torí bẹ́ẹ̀ yẹn bá mọ nǹkan fi pamọ́ ọba tó níwájú mọ̀ wá ṣùgbọ́n tí wàhálà tá a padà ṣe yẹn kò ní dàbí kẹ́ fínúfíndọ̀ pé Tolú ọmọ gangan ni ó fún wọn kàn ṣe DNA test. mo ti mú wá fún wọn sà. no ìwọ kọ́ ni mò ń bá wí àwọn ni mò ń bá wí ó rí pé yín tẹ́ fẹ́ bọ́ sọ̀rọ̀ lálẹ́ yìí torí ẹ̀ mo dẹ̀ fi tètè pè yín torí condition tó wà. ẹ mọ bínú sà. sọ̀rọ̀ pé mò ń bọ̀ jàǹdà ń bẹ́ẹ̀ jàǹdà àfíìsì gbé òjókòó yìí ni ó dìde ní kí bàbá ẹ̀ bọ́ bẹ̀ ẹ̀yin méjèèjì èkó ẹ̀ dá nìyìn ogun tó wà nílẹ̀ ẹ̀yin lẹ̀ dálẹ̀ mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ kó jẹ́ pé ọmọ yẹn sẹ́rí kò sẹ́ni tó lè bá yín sọ̀rọ̀ kò sẹ́ni tó ní pọ́ìntì kankan tó fẹ́ proof fún yín o fine ọmọ yín ti rìn bó ṣe rìn ó ti pàdé àfíìs àti gbé sọ́tún àti gbé sósì ṣùgbọ́n síbẹ̀ náà bàbá sáà ti kú ti pẹ́ bí bàbá ò tí ì kú gan bí wọ́n bá lọ tí wọ́n fojú kan mọ́ ọwọ́ pé wọ́n ti ẹ̀ ń rí ó ń dàgbà sí báyìí lórí wọ́n dá mọ́ àkọ́kọ́ tí màá ní kéèsì pa fẹ́ ṣe DNA test wọ́n gbọ́ ọmọ mi ìwárè nígbà wọ́n pa àwọn ọ̀dọ́ ọmọ mọ̀ mo fẹ́ ẹ dákun torí Ọlọ́run mo fọ Ọlọ́run bẹ̀ yín mo wá fi ọ̀rẹ́ yín tó jẹ́ ìyàwó bàbá yìí mo fi bẹ̀ yín ọ̀rẹ́ lẹ́jọ́ jẹ́ òun sì ti jáde láyé bí ọba tó fi yín lẹ̀ sáyé tí ọ̀jẹ̀ yín ọlọ́ngbà náà ara iṣẹ́ tó kù tó fẹ́ kẹ́ ẹ ṣe ni ẹ dákun torí Ọlọ́run gbogbo tẹ́ ẹ bá lè ṣe fún wa kò sí kankan kò sáwùjáde kankan Ọlọ́run gbọ́ kódà àdé mọ̀ ṣe DNA test mọ́ títorí wọ́n pé ó ṣe ń tí ọ̀dà ṣe mọ́tàn yín wàláì tẹ́ ẹ bá fa ọmọ lé o pé ọmọ yín ni o ẹ̀yin lẹ́bí àṣẹ DNA test mọ́ wàláì ọmọ yẹn ọkàn gbọ́ ni 14 years àsìkò tí wọ́n lọ́ brain ọmọ máa ń develop tó yẹ pé tó bá ti mọ̀ nígbà yẹn ìní ọmọ ṣiṣẹ́ lé lórí tí ó fi dàgbà gbogbo tí ó lò láyé ó ti kọjá àbí ó ti kọjá ọmọ program brain ọmọ yẹn ti wà program towards your family bẹ́ẹ̀ yàn kan fò ní ìsìn tó forí lórí ẹ̀tọ́ náà sí òkè kò lè ṣe nǹkan mìíràn tẹ́bí yín bá ṣe lọ. Alhaji torí tọ́lọ́n ṣe é ti fúli Alhaji. torí tọ́lọ́n ẹ lè má fún mi lésì nísìn. no kò èsì olóòbí kankan Alhaji ẹ jẹ́ kí n wá tàn mọ́lẹ̀ sáàrin kan fún yín torí ṣe mọ̀ pé mo ní ká mọ̀ pẹ̀ lórí ẹ ló jẹ́ kí n rọra kákọ́tì ọ̀rọ̀ yẹn. bẹ́ẹ̀ni. ṣe mọ̀ pé mo sọ wípé téèyàn bá lóyún ní January ṣé bọ́mọ là ń wá ní tó bá sọnù ó di dandan kéèyàn ò wà èmi tí mo kó kúrò ní ìdí arẹrẹ mo mọ iye ọdún tí mo lò lómi èmi àtọ́mọ ìlàjẹjọ lọ sólómi káàtẹ̀ sọ wípé lóòótọ́ o bóyá ńgbà tí mo wà lólómi tí mo wà nídìí arẹrẹ ni wọ́n bá ń fẹ́ ara wọn ọdún tó jìnnà ọdún yẹn ti jìnnà síra wọn tó fi jọ túkà ìgbà tó dé ọ̀dọ̀ mi ni ọkọ mi tó ṣẹ̀ṣẹ̀ sọ wípé ká mú lọ síbi iṣẹ́ lólómi ibi iṣẹ́ tá a mú lọ tó tẹ́lọ̀ yẹn àwọn tẹ̀blíkì ni ó ní òun lè mọ ran aṣọ obìnrin ló láti tún ṣẹ̀ṣẹ̀ padà sílé lọ́jọ́ lọ́dọ̀ wa after tó lọ sí ọjọ́ lẹ́yìn ọdún tí ì sí ọdún ni èmi tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìnáwó ló bá mi gbé apẹ̀rin wá apẹ̀rin tó gbé wá fún mi ni wọn padà rí nílé mọ́ so intẹ́ ń bí mi ntí mi ìlé dáhùn ni òun ló bí ọmọ ẹ̀ kò dẹ̀ possible lókè pẹ̀pẹ̀ kí n fọmọ tèmi kalẹ̀ wàá mọ̀ fi rojọ́ ọmọ tá a dẹ̀ ń sọ yìí Alhaji mi ìfẹ́ pé ká pẹ́ lórí kéèsì ni gbogbo tí mo sọ tí n bá fẹ́ pé ká pẹ́ lórí ẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹni tó bá lè wá nǹkan kí wọ́n wá ọmọ yẹn jáde tí wọ́n bá wá padà wá ọmọ yẹn jáde tí wọ́n ní wọ́n gbé ọmọ kí ló fẹ́ gbọ́ ọmọ pamọ́ fún kọ̀sẹ́ tó lè proof ẹ̀ tó lọ mọ́nú àwọn méjèèjì DNA test náà ni ó proof ẹ̀ tí wọ́n bá fa wàlé àwọn tó jẹ́ pé wọ́n mọ nǹkan wá kí wọ́n wá ọmọ tó bá wá padà jẹ́ wípé ọmọ yẹn náà oyè orí ibì kan náà lọmọ yẹn ló wá padà láǹdì sí kíni ẹ ti ń support wọn nìyẹn Alhaji tẹ́ ẹ bá máa support wọn ẹ lè sọ wípé èmi gangan ni kí n bá wọn wọ́ ọmọ jáde ṣé mo lọ́mọ mi tí mo fẹ́ present ni mo kúrò lólómi kì í ṣọdún méjì
ó dẹ̀ ní reason tẹ́ bá polówó ọjà máa sọ reason tẹ́mi fi kúrò lólómi tí mi fi lo sim tí mò ń lò nígbà yẹn mọ́ mo sọ fún yín pé ọmọ àfíìsì ọmọ tá a jọ ń gbélé lólómi nígbà yẹn ó fẹ́ kọlà ọmọ òun ni mo pe àfíìsì wá sólómi ló fi mọ ibi tí mò ń gbé lólómi. it's all right ipò tá a wáyé a gbọ́dọ̀ bínú ni òní jẹ́ ń bínú sí i ṣùgbọ́n kọ́lọ̀. Alhaji tẹ́ bá bínú sí mi tẹ́ bá tiẹ̀ kẹ́kọ̀ọ́ lórí ọ̀rẹ́ gan tẹ́ bá tiẹ̀ bínú sí mi fine ṣé bẹ́ẹ̀ fẹ́ rí di ọ̀rọ̀ ni téèyàn bá ti da nǹkan rú èyí ó ṣẹ̀ṣẹ̀ wà tún tò. ẹ máa gbọ́ ó ti dàrú púpọ̀ títò làwà báyìí ẹ máa gbọ́ onífàkìkì tán ni kó fi ká fàkìkì tán mọ́ kiri ẹ̀ mọ́ nǹkan àmọ̀ràn ojú onílù kínní kan ó fojú ọwọ́ lu ọfẹ́ yọ ọwọ́ lu. bẹ́ẹ̀ni lẹ́jọ́ bá ti pọ̀jù yóò pé yẹ lájẹ. ọfọ ẹ ṣe sùúrù ẹjọ́ yìí ti ń pọ̀. tọrọ ni. lẹ́mi sọ pé mò ń gbè lẹ́yìn wọn. ó tọ́ ni nàgbà tẹ wá sọ wípé èmi ẹ̀ ń bẹ́ẹ̀ ni ẹ ti ọ̀rọ̀ sí mi ni ọmọ Yorùbá ni mi ń ṣẹ́gun ẹ ti ọ̀rọ̀ sí mi wípé èmi nìkan ni mo lè ràn yín lọ́wọ́. sẹ́ẹ̀ lè ràn wá lọ́wọ́. àdàpé Yorùbá nìyẹn Alhaji. sẹ́ẹ̀ lè ràn wá lọ́wọ́. Alhaji ìrànlọ́wọ́ tí màá ṣe fún yín ṣé kí n sọ fún yín ẹ sọ. kí wọ́n lọ sí Ìlọ́ra níbi tí mọ́mí wá gbé kí wọ́n wá béèrè pé ọmọ tí ó gbà lọ́dọ̀ wọn. assurance wo la ní gbọ́dọ̀ wọn lọ́mọ wa. mo sọ fún yín pé láti ọjọ́ kẹsàn-án. no ẹ ní sùúrù ẹ má rojọ́ mọ́ ọjọ́ tí lọ́yàn pé tòótọ́ ìtì nìkan là ń ṣe látàárọ̀ láti fẹ́ ṣètò mi kò dá wa ẹ̀yin lẹ mọ̀ bí ọmọ wà. ọmọ náà wọ́n mú wá yín Alhaji tí ò bá wá tó bá rú ẹ̀yin gangan lójú Alhaji mo mọ̀ pé ẹ̀yin gan náà máa ń tọ̀sẹ̀ bọ kéèsì fúnra ara yín pásánà fúnra ara yín ẹ máa ń ṣe ẹ tíra ìlé lórí kẹ wò bóyá ọmọ ni bóyá ọmọ kọ́. àwọn tí wọn wá sọ pé ọmọ nǹkan ni wọn mú wa ń kọ. Alhaji ṣé ẹ ń jà ládùúgbò ni àbí wọn ń bínú obìnrin yìí. àdúgbò òbo ni wọ́n ti sọ bẹ́ẹ̀ náà ti pè wọ́n mo fẹ́ mọ̀ orúkọ àdúgbò yẹn. àdúgbò òbí tí ẹ ti mọ́ ọmọ wa. tí àwọn tí mọ́mọ́ wà bí tí èmi ń gbé. àdúgbò òbí tẹ ẹ ti mọ́ ọmọ wa. kò sí ẹni tó lè sọ bẹ́ẹ̀ ládùúgbò yẹn. pé ọmọ yẹn kọ́. bẹ́ẹ̀ ni. kí wọ́n sọ Alhaji ẹni kí wọ́n ẹni tó sọ fún yín kó sọ àdúgbò yẹn gangan orúkọ àdúgbò yẹn. ọ̀dọ̀ ọmọ méjì tẹ mú wa àbí mẹ́ta. àmọ́ ọmọ mẹ́ta wà àdé ọmọ méjì wà ìdí tá a fi mọ́ ọmọ méjì wà ni pé ọmọ tí ó lóun bá ní ọ̀dọ̀ ọmọ nìyí. pípọ̀ ọmọ tòun ni. ipò ọmọ tòun ni àwa mú ọmọ yẹn wá ó tún wá sọ wípé kì í ṣò ọmọ tóun bá ó pupa ọmọ tóun bá lọ́dọ̀ ọmọ mi ọmọ dúdú ni ọmọ tá a mú wá ọmọ pupa ni. mo lè tẹ́ ẹ̀ mọ́ ọmọ pupa wá. ṣé ọmọ tó bá wà lọ́dọ̀ ọmọ mi náà là á mú wa. ní ọmọ ọ̀dọ̀ ọmọ mi wà ọmọ tí àfíìsì. ọmọ tó ń bá lọ́dọ̀ ọmọ mi àfíìsì ò lọ ọmọ ẹni Alhaji èyí kò lè kílèmù yípa àfíìsì ló lọ ọmọ ọtí tá a bá ṣe DNA test. ọmọ tí àfíìsì sọ ló kọ ọmọ àfíìsì sí ní títí táyì ṣe DNA test. àfíìsì ló sin ibi ọmọ àfíìsì ló sọmọ ló kọ ẹ sì lẹ́ lómi ló ní báyìí so ọmọ yẹn ni à ń sọ àsọpọ̀ ọmọ tó wà lọ́dọ̀ ọmọ mi yìí. ọmọ tí ọ̀yin lẹ́mọ bí tẹ́ fi sí. ṣẹ̀wá ọmọ tá à ń sọ ìyá ẹ̀ ló jókòó yìí orí ẹ mú pé kó mọ ọmọ jáde èmi ṣàkọ ọmọ ni ọmọ wa dọdọ ni. wọn lẹ ní bó fò tó sórí sọlẹ pé ẹ ní rí di sọ ọmọ yẹn. ẹni tó bá ti sọ bẹ́ẹ̀ ó kù ó kọ lọ́hùn ó kù jọ tí ó kù nìkan àtẹlẹ́dẹ tí ò ní rẹ ní dìnnà ẹ̀ tí ò ní rẹ ní ṣẹlẹ̀ rí ẹ. ọmọ tẹ ẹ mú wá ọmọ tá a fi sì sọ ló kọ ni. bẹ́ẹ̀ ni sà. ọmọ yẹn ò sí bí àbí. ó wà ń bí. ẹ jẹ́ ń wo lọ́ọ̀kan bẹ̀rẹ̀. ó ní ẹ. ṣé ọkùnrin lọmọ rẹ àbóbìnrin. kí ló sọ orúkọ ọmọ rẹ. eléyìí sàlẹ̀ àná. Sunday la bí. ṣé bọ́sẹ̀ ló ń jẹ ni sàlẹ̀ àlọ́ ń jẹ. ẹ kí ló kọ rẹ. Anna. o lè jẹ bọ́sẹ̀ rárá. ẹ fi kankan pè nínú orúkọ tí ẹ sọ ni. Anna lórí pé Anna ní sọ. Anna náà sọ níbo lẹ ti sọ ní Anna. Church. ṣé bí lè má yìí lẹ ti sọ orúkọ ọmọ. nígbà tí ìṣòro ló lọmọ. ẹ̀yin ọjọ́ mélòó tó bímọ ló gbé kúrò ń bẹ̀. ọjọ́ kẹsàn-án. tó o tún lọ sọ orúkọ ń bò mí lẹ́yìn ọjọ́ kẹsàn-án ni. bẹ́ẹ̀ni. bàbá rẹ̀ náà ṣé bàbá rẹ̀ náà ẹjọ́ wà ní church ni. bẹ́ẹ̀ni. kí ni date of birth ẹ jáde. May 11, 2008. May 11, 2008. May 10, 2008. Who is your mother? This is your mother. Have you ever met your father? This is not your father. It's your father. Ọmọ yìí yeah, nǹkan tá a máa ṣe ni. Woman yìí, you cannot give what you don't have. Information tí wọ́n need. Fóònù yín ló dún. Ní táwọn lè ṣe náà ti ṣe. Ẹ ṣe àdúpẹ́. Ẹ ti ṣe bẹ́ẹ̀ sí. Afis.
rẹ́rìn sọmọ tí wọ́n mú wá ní tẹ́ reject eléyìí náà mú wá tẹ́ dé sọmọ yín ojú dùn yín ni eléyìí sọmọ yín orí ń tà àfíìsì o ẹ wo ayọ̀dá yín ẹ ṣe sàn. ẹ máa lọ a ti fọ̀rọ̀ síbi DNA test but DNA test a ṣe ni a ṣe DNA test ìwọ àti ẹnìkan a ṣe DNA test ìwọ àti ẹ àtẹni tí wọ́n pè ń bàbá ẹ̀ náà we need to conclude láti mọ̀ tí wọ́n bá ṣe DNA test tó bá jọ ọmọ rẹ ni yóò gbé yọ tó bá jọ pọ̀ ọmọ rẹ kọ́ sáà mọ́mẹ́ntì ń ṣe nígbà tẹ́ ti sọ pé wọ́n mú ọmọ mi wá ni nígbà tó bá present ẹ tó jẹ́ bàbá rẹ̀ yẹn náà tọmọ yẹn bá sọ pé DNA test yóò sọ bóyá ìwọ ló ní àbúntọ̀hún tó bá sọ pé kìí ṣe ọmọ tiẹ̀ o kìí dẹ̀ tún sọmọ onítọ̀hún o ìyẹn ló sọ fún wa pé wọn ti present ọmọ tá à ń jà sí ẹ ti gẹ́tẹ̀ kò sọ̀rọ̀ kankan mọ́tọ̀rọ̀ yẹn lọ táyì méjèèjì bá ti jọ ṣe DNA test tí ó bá ti wá mẹ́rin kankan nù yín á wà béèrè pé ọmọ tá à ń béèrè tá à ń jà sí dà ṣùgbọ́n tó bá ti mú bọ̀bọ̀ yẹn á jẹ́ pé lóòótọ́ kò sá ti bímọ kò tí ì lóyún tó fi wá dọ̀ rẹ̀ kò bímọ rí.